Àwọn adigunjalè wọ́n ṣekú pa ènìyàn 10 lásìkò tí wọ́n ṣe ìkọlù sí ilé ìfowópamọ́. Ènìyàn 10 ló kú ní ìfọnáfọnsu ní ilé ìfowópamọ́ ọ̀hún. Ènìyàn 10 ló ti dèrè ọ̀run báyìí lásìkò tí àwọn adigunjalè ṣe ìkọlù sí àwọn iléeṣẹ́ báǹkì kan ní agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Òtùpó ní ìpínlẹ̀ Benue. Ìkọlù náà ló wáyé lọ́jọ́ Ẹtì ìyẹn 20 oṣù kẹwàá ọdún 2023 tí ọlọ́pàá Mẹta tó sì wà lára àwọn tó jọlọ́run nípè gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìròyìn abẹ́lé Channel bó ń ṣe gbé síta. Wákàtí méjì gbáko ni àwọn adigunjalè náà fi ṣiṣẹ́ kó tó di wípé wọ́n pa àwọn ènìyàn tí iye wọn tó 10. Ó ṣojú mi kòró tó bá iléeṣẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀. Ó ní báǹkì yìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn adigunjalè ni wọ́n ṣe ìkọlù sí ní agbègbè náà. Báǹkì 5 yìí ó sì kọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Òtùpó. Ó ṣojú mi kòró sọ fún iléeṣẹ́ akọ̀ròyìn lábẹ́lé ìyẹn Premier Time wípé àwọn adigunjalè náà ṣọṣẹ́ ní àwọn báǹkì ní Òtùpó lọ́jọ́ Ẹtì tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀. Wọ́n ṣekú pa ènìyàn 10. Bákan náà ni àwọn adigunjalè náà ṣe ìkọlù sí iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ titi abẹ́lé ní ìpínlẹ̀ náà. Níbi aago 4:30 ọjọ́ Ẹtì ìrọ̀lẹ́ àná ni ìṣẹ̀lẹ̀ náà wáyé tí wọ́n sì wọlé sí àwọn báǹkì yìí lára pẹ̀lú ọkọ̀ Hilux àti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ míì tí wọ́n sì mú àwọn ohun ìjà bíi ìbọn lọ́wọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue Ṣiṣe ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣùgbọ́n kò tí ì sọ púpọ̀ lọ́rọ̀ lórí ìkọlù ọ̀hún. Bákan náà ni àwọn tó ti farapa wọ́n ti wà ní ilé ìwòsàn báyìí tí wọ́n ti ń gba ìtọ́jú. Àwọn adigunjalè wọ́n pa àwọn ènìyàn 10 níbi ìkọlù tí wọ́n ṣe sí báǹkì ní Òtùpó. Odidi wákàtí 5 gbáko ni wọ́n fi ṣiṣẹ́ o.